kò sí anybody tó lè bá ń ṣe o. èèyàn kan ló kọjá yìí ẹ̀ tó ló máa bú mi. kò sí anybody tó lè bá ń ṣe o. èèyàn kan ló kọjá yìí ẹ̀ tó ló máa bú mi. ní abágbé you are very stupid èmi ló ń bú yẹn. bọ̀bọ̀ kan ló kọjá yìí ẹ̀ tó ló máa bú mi. kò sí anybody tó lè bá ń ṣe o. èèyàn kan ló kọjá yìí ẹ̀ tó ló máa bú mi. alákàndá Mr. Joker ẹ̀fẹ̀ gidi lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹ ti gbóríṣiríṣi o sùn ẹgbẹ́ iná ràwìn ẹ̀fẹ́ mú kúrò lára idán èyí àrà ọ̀tọ̀ ní ẹ̀fẹ̀ Joker rẹ̀ kí ló ṣe lára wa. ẹ jáwọ́ lọ́rọ̀ ìyá àgbà o ẹ lọ gbé sisi wọlé mélòó lẹ fẹ́. ẹ jáwọ́ lọ́rọ̀ ìyá àgbà o ẹ lọ gbé sisi wọlé mélòó lẹ fẹ́. bó tilẹ̀ wù ká péré àmàlà tẹ̀bà. bó tilẹ̀ wù ká péré àmàlà tẹ̀bà ó gbọ́dọ̀ lọ pẹ̀lú ilá ni o. a ò ní gbọ́ kú iyán bì kankan o afọgbọ́nà o. ẹ jáwọ́ lọ́rọ̀ ìyá àgbà o ẹ jọ ẹ lọ gbé sisi wọlé mélòó lẹ fẹ́. ẹ jáwọ́ lọ́rọ̀ ìyá àgbà o ẹ lọ gbé sisi wọlé mélòó lẹ fẹ́. alẹ́ nìsá ni mo ń lọ dúdú ń bẹ pupa ń bẹ ẹwà wọn mẹlẹ́lẹ̀ tó ń bẹ ní alẹ́ nìyí alẹ́ nìsá ni mo ń lọ máa gbọ́nra wàìwàì ara mi ayá gágá kò sóge mọ́ ò sì lọ rọ̀ mí. ẹ jáwọ́ lọ́rọ̀ ìyá àgbà o ẹ lọ gbé sisi wọlé mélòó lẹ fẹ́. mélòó lẹ fẹ́ mélòó lẹ fẹ́ ọ̀pọ̀ kàkà ló máa wà níbẹ̀ o mélòó lẹ fẹ́. ẹ jáwọ́ lọ́rọ̀ ìyá àgbà o ẹ lọ gbé sisi wọlé mélòó lẹ fẹ́. gbogbo olólùfẹ́ alákàndá mi o báwọn aláìmọ̀tán bá máa wí wọ́n ní nínú ẹlẹ́fẹ̀ yìí àwọn náà làwọn ti kọ́ ṣe àwọn náà dẹ̀ ló yẹ kó jọba kọ̀ọ̀rọ̀ bá ti rèé ẹ má má jẹ wá kú o. ìjà sálẹ̀ ń bẹ̀rẹ̀ yìí láàrin àwọn ẹlẹ́fẹ̀ o. ṣèbí gbogbo ẹlẹ́fẹ̀ yìí pátá àwọn olólùfẹ́ wa ń gbọ́ àwọn ló máa decide ẹni tí ó bá tọ́ sí. ẹ̀fẹ̀ aládùn alákàndá ló nìyẹn o ìrọ̀lọ́rọ̀ fún o. ṣèbí gbogbo ẹlẹ́fẹ̀ yìí pátá àwọn olólùfẹ́ wa ń gbọ́ àwọn ló máa decide ẹni tí ó bá tọ́ sí. ẹ̀fẹ̀ aládùn alákàndá ló nìyẹn o. ìrọ̀lọ́rọ̀ fún o. àsìkò tó kẹgbódù tó dùn o àsìkò tó ti máa di clear. ohun tó ń ṣe mí tí mo fi ronú ohun tó ń ṣe mí tí mo fi ronú. fídíò ọjọ́ ìhò mi ń gbọ́ sí àwọn ló fẹ́ pa mí. jọ èrò fèsì òfèsì o jẹ́ ká gbọ́ yé nàwa o nàwa bọ̀ yìí kẹ́dá mẹ́ ábà nàwa o nàwa bọ̀ agége mẹ́rin ní ọ̀rọ̀ mẹ́lẹ́lẹ̀ tó kọjá wọ́n rànjú ní ọ̀rọ̀ mọ́ tó dùn tó kọjá wọ́n abẹ́jú lótó bẹ́gà ó wà á rọmọ mú lótó kẹ́tù wà á rògègbè lótó kírọ́sì ó ọmọ kú bẹ́ fàyà wà á rògègbè dẹ̀ plenty o. kò lè pa mí kò lè pa mí àwọn ọmọ dẹ́ta ìwọ̀n dá mọ́ àwọn ọmọ dẹ́ta beautiful. àgbàrá mi ò lè fi gọ́sì sílẹ̀ o láyé mi ò lè fi sílẹ̀ kankan. front tó bá tó bá yọ ìgọ́sì àgbàmú I'm sorry o. kò lè pa mí kò
lè pa mí. Àwọn ọmọ Delta ìwọ̀n dá mọ́. Àwọn ọmọ Delta beautiful. 90%. àjèjì ọwọ́ kò gbégbá dórí ọ̀pọ̀ lẹ́sùn fi yagi lóko ọ̀pọ̀ gírí ẹsẹ̀ níyànà ọ̀pọ̀ ikán ní ìmọ̀lẹ́ ọ̀pọ̀ òyìn ní safara àkópapọ̀ irun ní magìyàn ẹ̀ka alẹ́ ẹ̀ka àsán ẹ̀ka àárọ̀ ẹ̀kú rọ̀lẹ́ ní gbogbo ibikíbi tẹ́ bá ti láǹfààní àti máa wò mí. jákèjádò àgbà ńlá ayé àrèlùmọ̀ bíi owó ọ̀rọ̀ ló tún dé yóò tún sọ lọ́wọ́ ẹ̀ ní mọ̀sọ́mọ̀sọ́. òmìnira ẹni tó bá ti wà nígbèkùn rí yóò mọ ìtumọ̀ òmìnira àti nǹkan tí òmìnira dúró fún. ìran Yorùbá kí ló dé tá a sùn tá a ná kọ́kọ́ èyí ṣe tá a sùn tá a ń watọ́ èyí ṣe tá a sùn tá a mọ́wọ́ lẹ́rán tá a fọwọ́ tì gbọ́dọ̀ bí ẹni pé nǹkan kan ò ṣẹlẹ̀. Yorùbá nation ní Kénáánì tiwa Iléyá bá a ti wá múra àti lọlé Sharia law Sharia court nílẹ̀ Yorùbá bò ní yóò ṣe rí. ká lè bá a ní ìgbádùn ká lè ní fọkànbalẹ̀ ní orílẹ̀-èdè Yorùbá ó láwọn nǹkan kan tá a lè gbà ó láwọn nǹkan kan tá a lè faramọ́ ó láwọn nǹkan kan tí wọ́n fẹ́ dàwárú ó láwọn nǹkan kan tí wọ́n fẹ́ kí èdè àìyedè kó ṣẹlẹ̀ láàrin wa. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awíkóńkó pé ẹ kú àkókò yìí àwọn nǹkan tá a bára wa sọ lónìí ọ̀pọ̀ àkókò tí mo fẹ́ lò lórí ètò yìí àkókò gbélé ń jáde ní tí mo rí tí mo gbọ́ tí mo ṣàkíyèsí òun náà ni mo ní kí n wá bùn ín gbọ́. a sọ̀rọ̀ díẹ̀ nípa àwọn ọmọ Greenfield University ní Kaduna tí wọ́n gba òmìnira wọn padà lánàá. bákan náà la sọ̀rọ̀ nípa àwọn ẹgbẹ́ kan tí wọ́n mú àbádòfin lọ sílé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó pé kílé ìgbìmọ̀ asòfin àpapọ̀ kí wọ́n bá wọn rí sí ọ̀rọ̀ tí àwọn nà sí wọn kí lọ̀rọ̀ tí wọ́n nà sí wọn wọ́n láwọn fẹ́ implementation Sharia law ní ilẹ̀ Yorùbá àbí ká pè ní South West bákan náà làwọn fẹ́ kún ìjọba lọ́wọ́ láti kọ́ Sharia court sí ilẹ̀ Yorùbá ẹ̀yin náà rẹ́rìn. ohun tí yóò bá da ìṣọ̀kan wa láàmú ẹja jìnnà sí mẹ́rin ohun tí yóò bá da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú ẹja jìnnà sí ohun tí yóò bá fa gbọ́n mi sí omi òtó láàrin ìran Yorùbá ẹja sá fún. bó bá jẹ́ pé lóòótọ́ la nígbàgbọ́ nínú Ọlọ́run a sì mọ̀ wípé Ọlọ́run dá wa sáyé a sì mọ̀ wípé gbogbo wa la láǹfààní
láti ṣe nǹkan tó bá wù wá ẹ̀já bẹ̀rù Ọlọ́run tákùnlá. bá a bá fẹ́ sowọ́pọ̀ nítòótọ́ tá a sì gbà wípé ìfẹ́ dùn ju ọ̀tá lọ. rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ lókè ọya ká má gbèrú ẹ̀ wọ ilẹ̀ Yorùbá. ṣe mọ̀ wípé ìlú àlàáfíà ìlú ọmọlúàbí náà ni gbogbo àgbáyé mọ̀ wá sí. èéṣe kí lẹ́rù débẹ̀ ẹ ti wá ṣe aláàtàn yóò ti ṣèkìdá egungun yìí ńgbà tẹ́ ẹ bá fi fa ilẹ̀ Yorùbá sínú wàhálà táwa náà bá ń kojú nǹkan táwọn ará òkè ọya ń kojú ẹ má gbédé àyín kò lè wọ́ọ̀kì. èkó ní gbẹ̀dí àdá ìran Yorùbá náà ní síra wọn. ìgbà tí èkúté bá ti ń pàṣàmọ̀ fólógbò ẹ gbọ́dọ̀ mọ̀ wípé ẹnu sáré ò jìnnà. kí ló dé tọmọjọpọ̀ ọmọ náà là rán sí náà Yorùbá náà ni wọ́n rán sí wa láti dalẹ̀ Yorùbá rú láti kó wa sínú dààmúdàbò kí la fẹ́ gbà nínú ẹ̀. ẹ jẹ́ kí n mọ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkàndá Ọ̀rọ̀ Awíkonko ní abẹ́ pé ẹ̀tún kalẹ̀ ẹ̀tún kò dédé àkókò yìí àwa tá a jọ wà lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin tẹ́ wà láwọn olókè òkun káàkiri ẹ̀kọ́ àkókò tẹ́ ẹ bá wà níbẹ̀ náà ni kájọ kíra wa. àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lójúmọ́ nílẹ̀ Yorùbá lórílẹ̀‐èdè Nàìjíríà káàkiri àgbáńlá ayé kì í ṣe kan kì í ṣe méjì a kàn mọ́ pẹ̀kẹ́ lo ìwọ̀nba tá a bá láǹfààní àti pẹ̀kẹ́ lò ní ìdí ni pé tá a bá ní ká mú point by point tàbá ní ká mú ní issue by issue bó ṣe ń ṣẹlẹ̀ káàkiri àgbáńlá ayé a jẹ́ pé a wà lórí ètò látàárọ̀ títí dọ̀sán títí dalẹ́ ìhàyín náà láti gbé máa ṣẹ́mi mu ìhàyín náà láti jẹun àárọ̀ táti jẹ tọ̀sán táti jẹ talẹ́ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ tó ṣe kókó àwọn ọ̀rọ̀ tó kèmí àti àwọn ọ̀rọ̀ tó lè dá wàhálà lẹ̀ tàbí tó dá wàhálà lẹ̀ àwọn ọ̀rọ̀ tó lè domi àlàáfíà ìlóró àwọn onísábà múmú lọ́kàn tèmi tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí mo sábà máa ń mú wá fún ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin olólùgbọ́ mi gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Yorùbá nation. kò dìgbà tí wọ́n bá ti fún wa lómìnira ní Nàìjíríà ká tó pera wa ní nation. ìdí ni pé tẹ́lẹ̀ rí Yorùbá wà gẹ́gẹ́ bí ẹ̀yà Yorùbá wà gẹ́gẹ́ bí èdè Yorùbá wà gẹ́gẹ́ bí ìlú Yorùbá sì wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè kan. àwọn ẹ̀yà tí wọ́n ń sọ èdè kan náà ìran Yorùbá là ń pè bẹ́ẹ̀ níbo ni ká ti bẹ̀rẹ̀ ẹja ti bí mu. mo ṣe àkíyèsí kan wípé ṣe mọ̀ àwọn nǹkan tí ń fàjà nílẹ̀ Yorùbá òun náà ni pé àwọn Fúlàní darandaran wọ́n fi ẹran jẹko àwọn àtàgbẹ́ ní wàhálà wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pa àwọn àgbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní dà àwọn àgbẹ̀ láàmú yọ wọ́n lẹ́nu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ilẹ̀ Yorùbá nìkan kọ́ ló ti ń ṣẹlẹ̀ ilé tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Benue kọ́lọ̀ wọn má jẹ́ kọ́kàn wá kọ́kàn bí wa ni dojúmọ́ ni wọ́n ń pààyàn nípínlẹ̀ Benue òru ni wọ́n wá wọ́n ti fún ipò sínú àlìkámà wọn ọ̀tá ó sì bá tiẹ̀ lọ. ìjọ́ kejì ni wọ́n mọ kaskọ́ọ̀sì gómìnà ìpínlẹ̀ Benue Otom ó ti pariwo ó ti bújọba ó ti pèjọba àpapọ̀ wọn ò dáhùn. àwọn èèyàn ń dìtẹ̀ mọ́ ṣùgbọ́n ó sì dúró lórí ìpinnu rẹ̀ síbẹ̀ ni yóò máa lọ ni. eléyìí ló fà á tí gbogbo àwọn gómìnà apá gúúsù àwọn southern governors wọ́n pera wọn jọ wọ́n ṣèpàdé ó dàbí ẹni pé àṣàbà ni wọ́n ti ṣèpàdé ọ̀hún wọ́n ṣèpàdé ní àṣàbà ní ìpínlẹ̀ Delta. bóyá lọ́jọ́ 11 oṣù karùn-ún tá a wáyé náà ni wọ́n ṣèpàdé yẹn gbogbo àwọn gómìnà àtàwọn gómìnà ilẹ̀ Yorùbá àtàwọn ẹgbẹ́ wọn tán ṣàjọ wà ní South wọ́n ṣèpàdé wọ́n sì fi òtẹ́lẹ̀ wípé àwọn ti bánu open grazing ní ká máa da ẹran láti apẹtẹ ká máa da lọ sí géètì ká máa da láti Ọ̀jọ́ ká máa da lọ Mọ́níyà ká máa da láti Ọ̀yọ́ ká máa da lọ sí Odò Ọba tàbí ká máa dẹran láti Ògbómọ̀ṣọ́ ká mórílé lọ́rin ìyẹn ni wọ́n ń pè ní open grazing. wọ́n ní gbogbo ẹni tí ó bá ṣe ẹran tàbí tí ó bá ṣòwò ẹran kí wọ́n ṣe ranches ìyẹn ni pé kí wọ́n mẹ́ran wọn so mọ́lẹ̀. nígbà táwọn gómìnà sọ̀rọ̀ yìí ẹgbẹ̀lẹ́mùkú àwọn akẹgbẹ́ wọn
látòkè ọya àwọn ẹgbẹ́ olóríṣiríṣi pàápàá jùlọ kí ló kọ ẹgbẹ́ yìí àwọn macban èyàn àwọn ẹgbẹ́ daran àwọn ẹgbẹ́ ìṣòwò oníṣòwò ẹran àwọn ní àwọn ọgbà àwọn ẹgbẹ́ àwọn wọn ò lè ṣe kán má ṣe open grazing àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó wá yá ìjọba àpapọ̀ dá sí i stylishly bóyá wọ́n ti bá àwọn èèyàn wọ̀nyí sọ̀rọ̀ pé ṣe bọ́ọ̀rọ̀ ẹnu ni ẹjẹ́ á sọ pa àgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tó lójú ìwòye tá a sì mọ bí ọ̀rọ̀ Nàìjíríà ṣe rí tẹ́lẹ̀ àti bí ṣe ń lọ ẹni tó bá ní àròjinlẹ̀ dáadáa yóò wo wípé àwọn èèyàn apá òkè ọya kì í fi gbogbo ara gba nǹkan táwa ará gúúsù bá sọ tó bá wá mú tí wọ́n bá wá fi gbà bẹ́ẹ̀ ẹjẹ́ àfúrà because ntí ò ṣe ni rí a kì í pọ́ dé sí ni àtakò lámọ́ takora wa láti lẹ̀ bí wọn ò bá wá sọ nǹkan kan mọ́ lórí ẹ̀ ẹ má jẹ́ ká tí iyọ̀ láyọ̀ jù ó ṣeé ṣe èmi ò sọ pé bẹ́ẹ̀ lórí o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ojú ìwòye tèmi ṣé kìí ṣe wípé ìjọba àpapọ̀ ti pè wọ́n sí kọ̀kọ̀ ẹ wá wọ́n ní ẹ má ṣe open grazing àbí wọ́n ní ẹ lọ sí ranches ẹ sì lówó ranches ẹ má pariwo àwo fún yín lówó àwo sponsor ranches yín ṣé kìí ṣe tí ó ṣẹlẹ̀ nìyẹn gómìnà ìpínlẹ̀ Kogi Yàyà Bello òun lòun ò lọ́wọ́ sí fífòpin sí dídá màlúù káàkiri káwọn tí ń da màlúù kí wọ́n sì máa da màlúù wọn kiri ní ìpínlẹ̀ Kogi òun ò ní àtakò sí ìdí ni pé òun ò nílẹ̀ láti fún wọn fún ranches now ẹjẹ́ wá fojú inú wo nígbà tíjọba àpapọ̀ tí wọ́n bá kó bísínẹ́sì àwọn èèyàn kan sáyà àti sọ láìmọye ìgbà sẹ́yìn pé kí ni interest federal government nínú àwọn Fúlàní tí ń daran because bóríṣiríṣi wọn ṣe ń dìfẹ́ǹdì àwọn Fúlàní pé kò sí tó burú mbẹ̀ tán bá gbé K-47 dání láti máa da ẹran àwọn gangan tó ń sọ wípé torí àwọn ẹranko búburú tí ń bẹ́nu gbó ni wọ́n ṣe ń daran ni mo fi sọ wípé ó lè lóun ọ̀bọ tó lẹ̀kùn lé ẹ̀ sí inú rẹ̀ ń dùn ó sì fúra bàbá ti ń díjú kan sùn ká máa lajú kan lẹ̀ nípa ti open grazing kọ́ máa jẹ́ pé ọ̀nà ọ̀tọ̀ náà làwọn ará bí ọgbà yọ ṣé kìí ṣe n tó wo ìjọba àpapọ̀ ni eléyìí wọn gan ọlọ́run ọba mi púpọ̀. kàdá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi ti àjò àgbà ó wà ró awígbogbo asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ mo kí gbogbo Yorùbá. Yorùbá nation là ń fẹ́ o Yorùbá nation lórílẹ̀‐èdè wa Yorùbá nation òmìnira dé ẹ̀jẹ̀ lọ. Yorùbá nation là ń fẹ́ o Yorùbá nation lórílẹ̀‐èdè wa Yorùbá nation òmìnira dé ẹ̀jẹ̀ lọ. Gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fi máa ṣọ̀kan ká lè wọlé wá sàn ilẹ̀ tá a jogún kó má di tàlejò Yorùbá nation. ẹ jẹ́ kíran Yorùbá ó dìde ní kíápà láti múra sí ilẹ̀ wa kò jọ wá lójú báyìí tí wọ́n bá gbà á Yorùbá ní ohun tí wọn kì í kó wọn lójú ohun ẹni ẹlẹ́ni ní yá wọn lára a kì í mọyì tá a bá ní àfi tó bá bọ́ sọnù lọ́wọ́ ẹni. ìran Yorùbá ṣe bí ẹni pé nǹkan kan ṣẹlẹ̀ adákẹ́ pámú aṣẹnufẹ́mú àṣẹ bí ẹni pé ààrẹ nǹkan kan mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́lẹ̀ mẹ́wàá ń ṣẹlẹ̀ lójú wa lójoojúmọ́. àwọn ọmọ Greenfield tí wọ́n táwọn ajínigbé kó nígbà yẹn wọ́n ti fi àwọn 14 tó kù sílẹ̀ ṣe mọ̀ wípé àwọn ajínigbé ọ̀hún ti pa 5 nínú wọn
kọ́lọ́hún ọdẹlẹ̀ fún wọn kọ́lọ́hún sì tu àwọn òbí wọn nú. àwọn 14 tó kù wọ́n rìlẹ́sì wọn lánàá ṣùgbọ́n kí làwọn nǹkan tọrọ mọ́ kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ èèlò ni wọ́n san kí ni ìjọba ìpínlẹ̀ Kaduna ipa wo ni wọ́n sà lórí ẹ̀ àwọn òbí tí wọ́n lọ́mọ ipa wo ni wọ́n sà ǹjẹ́ ìjọba gbìyànjú ǹjẹ́ ìjọba sapá wọn ṣèjọba ló gbà wọ́n lẹ́ni àbí àwọn òbí ọmọ àbówó àwọn tó jí wọn gbé láti kàn rìlẹ́sì wọn ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn òbí àwọn ọmọ yìí láìpẹ́ ṣùgbọ́n kó tó di pé mo lọ sí abẹ́hùn ẹ jẹ́ ká lọ wo sí àbádòfin ni ká pé àbí bíìlì táwọn ẹgbẹ́ kan tí wọ́n pìrìsẹ́ǹtì fún tán pìrìsẹ́ǹtì sí ilé ìgbìmọ̀ asòfin àgbà Èkó ni wọ́n ti ná gbé mẹ́mò ọ̀hún lọ lọ́jọ́ Wednesday tó kọjá lọ́hún wípé kí pé àwọn fẹ́ Sharia law nílẹ̀ Yorùbá àwọn sì ń fẹ́ Sharia court nílẹ̀ Yorùbá torí pé àwọn mọ̀ wípé mùsùlùmí tí ń bẹ nílẹ̀ Yorùbá wọ́n pọ̀ dáadáa ọ̀pọ̀ ìbéèrè la fẹ́ béèrè lọ́wọ́ ara wa ọ̀pọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ yìí àwọn ẹgbẹ́ tó sọ bẹ́ẹ̀ àwọn náà ni wọ́n ń pera wọn ní the Muslim Congress TMC the Muslim Congress àwọn náà ni wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní we want Sharia to be implemented in the Yoruba speaking Southwest to cater for the Muslim population látẹnu agbẹnusọ wọn Abdulganiu Bámidélé ẹ̀gbọ́n nǹkan tó sọ ni ó ní we want to partner for the creation of Sharia court in the Southwest because of our population of Muslims. ibo ló ti present ẹ̀ ṣe mọ̀ wípé constitution review ó ń lọ káàkiri gbogbo geopolitical zones a sọ̀rọ̀ díẹ̀ nípa rẹ̀ lánàá tá a fi sọ wípé Madam Remi Tinubu àtàrábìnrin kan wọ́n ní gbólóhùn asọ̀ síra wọn wọ́n ti pín àwọn ìpínlẹ̀ ní sọ̀rí ibi tí wọ́n ti ṣe hearing tiwọn that is wọ́n pe àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lájọ wá láti wá sọ èròǹgbà wọn àwọn nǹkan tí wọ́n rò pé ó yẹ kó ní àyípadà nípa òfin Nàìjíríà lóòótọ́ to the best of my own knowledge àti àwa èèyàn púpọ̀ nínú ìran Yorùbá àwa ò ní interest nínú ìwé òfin tí wọ́n fẹ́ ṣàtúnṣe rẹ̀ torí ẹni tó bá ti róyún Fúlàní ti mọ̀ pé funfun ni yóò fi bí kò sí rere kan tó fẹ́ ti Jerúsálẹ́mù Nàìjíríà jáde mọ́ to the best of my knowledge and again kí wọ́n ṣe àtúnṣe òfin àtúnṣe ìwé òfin nígbẹ̀gbẹ̀ẹ́dọ́gbọ̀n kò lè yí nǹkan kan padà torí pé the same thing náà ni yóò padà ṣẹlẹ̀ lọ́nà wo wọ́n ò pe àwọn èèyàn gidi sí constitution review yìí wọ́n ṣe lábẹ́lẹ̀ wọ́n ti sa àwọn èèyàn tí wọ́n fẹ́ láti ní kí wọ́n bá wọn ṣe that is àwọn èèyàn tó ní the same vision the same mission àwọn tí wọ́n jọ wà lára ara wọn ní tí wọ́n nígbàgbọ́ ni wípé káwọn sáti káwọn èèyàn jọ kọ́dẹ̀ hàn wípé àwọn pọ̀ ń bẹ̀ kálukú dẹ̀ mọ́ àbádòfin tiẹ̀ wá possibility ń bẹ kọjá pé gbogbo àwọn tó mú àbádòfin wáyé kọjá pé àwọn olóṣèlú yìí náà lọ́lọ́ fún wọn ní script tí wọ́n wàá kà níbi tí wọ́n ti sọ pé wọ́n ń ṣe constitution review lélẹ̀ tó túmọ̀ sí wípé gbogbo nǹkan tí wọ́n máa bá jáde ń bẹ̀ kò ní sílẹ̀ tó máa fífọ́ mẹ̀kúnnù kí wàá lè rìn nínú agbowó gà kí wàá lọ́kàn wá nínú constitution tí ò wúlò tẹ́lẹ̀tẹ́lẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà kò sí nǹkan kan ń bẹ̀ kò dẹ̀ lè sí nǹkan kan ń bẹ̀ ìdí ni wípé ẹ̀tàn ni wọ́n fi pilẹ̀ orílẹ̀-èdè ọ̀hún. now onítọ̀hún wá mú àwọn ẹgbẹ́ yìí wọ́n present ẹ̀ wípé kí wọ́n bá wọn
pé àwọn fẹ́ ìfẹsẹ̀múlẹ̀ òfin Sharia ní South West bákan náà làwọn fẹ́ kọ́ Sharia court. tẹ́ bá wò dáadáa ẹ máa rí i pé gbogbo nǹkan tó bá rọ̀ mẹ́sìn nílẹ̀ Yorùbá ìran Yorùbá ò kì í tàǹpà pẹ̀lú ẹ̀. ìdí ni wípé àṣà tiwa ìṣe tiwa ìhùwàsí tiwa ó fààyè gba kí kálukú ó sin ẹ̀sìn tó bá wù ú tó bá tẹ́ lọ́rùn. ìbéèrè mi lélẹ́yìí ṣé tí wọ́n bá dá Sharia kóòtù sílẹ̀ tí wọ́n ṣàmúlò òfin Sharia nílẹ̀ Yorùbá ṣé àwọn mùsùlùmí nìkan ni yóò bá wí? now tó bá jẹ́ àwọn mùsùlùmí nìkan ni ẹjẹ́ àkọ́kọ́ jọ wo kínní yìí. àwọn ohun kan tó bá ṣẹlẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé ìjọba àpapọ̀ ló máa gbé ìgbésẹ̀ ni wọ́n fọwọ́ òfin tó. àbábá débi tí wọ́n ti ń gé wọn lọ́wọ́ táwọn ọmọ Yorùbá náà ti ń di mèkútúrú bá àṣàṣà. ọlọ́wọ́ kan ẹlẹ́sẹ̀ kan pé bọ́yá ẹsẹ̀ ló mú ẹ kọsẹ̀ kí wọ́n gé kó ń bẹ̀. àwọn nǹkan wọ̀nyí ò bá ìṣẹ̀dálẹ̀ kò bá àṣà Yorùbá lọ kò bá ìṣe Yorùbá lọ. àwọn gbogbo nǹkan tó bá ti lè fa ìjà ẹ̀sìn ó yẹ kíran Yorùbá ó jìnnà sí pátápátá. lóòótọ́ ni pé ẹgbẹ́lẹ́mùkún máa lè ní ń bẹ láàrin wa o. lára wọn ni bọ̀dá tó pera wọn ní Ishaq Akíntọ́lá tó ní Mùríkì àbí gbogbo nǹkan tó lè fàjà gbọ̀n láyé ni máa yìí máa ń sọ. òun náà lọ sílé ìwé àwọn lọ sílé ìwé kan gbà kan báyìí lọ́lọ́ ń pariwo ń bẹ̀ nígbà táwọn ọmọ fẹ́ ṣe wáyẹ́ẹ̀kì tó ní dandan ni kí wọ́n lo ìjáàbù wọnú họ́ọ̀lù dandan ni kí wọ́n máa lo ìjáàbù nínú sùkú wọn. gbogbo ìgbà tá a bá ti mú kínní ìwọlẹ̀ Yorùbá ṣe rántí pé ìjà la fi parí ẹ̀. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lásìkò ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá mo nígbàgbọ́ wípé majority wọ gbàgbé nípa rẹ̀ tó ní ìjáàbù ti di ohun tí wọ́n máa lò ní gbogbo iléèwé. ẹ rántí nǹkan tó ṣẹlẹ̀ ní Baptist High School ní Ìwó Olódò Ọba lọ́dún náà lọ́hùn. ìgbà táwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní lo ìjáàbù lọ sílé ìwé yìí lọ́ba di pé gbogbo àwọn ọmọ ẹlẹ́sìn tó kù náà àwọn tó ń ṣẹ̀sìn ìgbàgbọ́ àwọn ọmọ tó bí wọn lọ sí Celestial wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ gámẹ̀ntì Celestial wá sí ṣọ́ọ̀ṣì wá sí church wá sí school. àwọn ti kérúbù ń lo ti kérúbù àwọn tó ń lọ sí Pentecostal wọ́n ń wọ aṣọ ìpèlè àwọn ẹgbẹ́ akọrin nǹkankan kálukú àwọn ọmọ oníṣàngó wọ́n bẹ̀rẹ̀ sí ní wọṣọ ṣàngó àwọn eléégún wọṣọ eléégún wá sílé ìwé. wàhálà rògbòdìyàn àpọn ìdàlúrú ńlọ́fà nílùú Ìwó lọ́dún náà lọ́hùn. lẹ́yìn ẹ̀ eléyìí tó ṣẹlẹ̀ lọ́dún yìí gómìnà ìpínlẹ̀ Kwara tóun náà tún sọ bẹ́ẹ̀ ẹ mọ iye dúkìá tí wọ́n bàjẹ́ nípínlẹ̀ Kwara nílùú Ìlọrin tó ní kí wọ́n máa lo ìjáàbù lọ sí school. gbogbo àwọn iléèwé tó jẹ́ pé àwọn ẹlẹ́sìn ni wọ́n dálẹ̀ àní kò ní dáa kí wọ́n máa lo ìjáàbù lọ síbẹ̀ yóò dìjà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kò ní ẹ́fà ṣẹlẹ̀ nínú ìjọ Ansarudeen nínú iléèwé Ansarudeen Àwárò Islam Àsànùsíyà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwọn kírísítẹ́nì sọ pé àwọn fẹ́ máa ṣe fellowship ń bẹ̀. àwọn nǹkan yìí ò bára wọn mu. iléèwé ẹ̀sìn ọ̀pọ̀ káàkiri àwọn kírísítẹ́nì níléèwé wọn láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ pọ̀ àwọn mùsùlùmí níléèwé wọn láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ pọ̀. ẹni tó bá mọ̀ wípé dandan ni kọ́ mọ òun lo ìjáàbù ẹjọ́ ó mú lọ sí iléèwé tó jẹ́ tàwọn ẹlẹ́sìn ìsìláàmù. ẹni tó bá mọ̀ wípé òun fẹ́ kọ́ mọ wà devoted sí iléèwé tó bá jẹ́ ti christian ni kó mọ́ ọmọ ẹ lọ. òwò kì í fún òwò lọ́rùn. àwọn wàhálà tó ṣẹlẹ̀ sẹ́yìn ńlọ jẹ́ kí kálukú wọ́n máa bẹ̀rù
ká máa sọ ẹnu láti sọ̀rọ̀ nípa ẹ̀sìn nílẹ̀ Yorùbá. ìdí ni pé nílẹ̀ Yorùbá a ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá kan ṣoṣo. àdẹ̀fẹ́ nǹkan tí yóò da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú torí pé ìrọ̀rùn gini ìrọ̀rùn ẹyẹ bọ́ bá ti bójú yóò bá mú o. now ọ̀gbẹ́ni tó wá sọ̀rọ̀ yìí Abdulganiu Bámidélé tó lòun sojú àwọn ẹgbẹ́ tí wọ́n pera wọn ní the Muslim Congress tí wọ́n láwọn fẹ́ Sharia nílẹ̀ Yorùbá. lókè ọya níbi tí wọ́n ti ń lo Sharia àwọn ẹlẹ́sìn Christian tó wà láàrin wọn ò tó nǹkan kan because tá a bá ní ká jọ wò ó dáadáa a máa rí i pé ohun tí kinní yìí máa padà bí kò ní bí máa rí o because tá a bá fojú inú wò dáadáa ìṣòro tí ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra lọ́wọ́ ó kọjá ọ̀rọ̀ Sharia ṣe ló dàbí ẹni pé akàn tó ń bu pẹtiróòlù sínú ìṣòro Nàìjíríà orílẹ̀-èdè yìí ti níṣòro fúnra lára ẹ̀ ó wà glaring gbogbo wa lárí ẹlẹ́dàá wa ń gbò sí mbẹ̀. irú ọ̀gbẹ́ni Abdulganiu Bámidélé tí wọ́n bá sọ pé wọ́n fẹ́ amend ìwé òfin wọ́n fẹ́ review ìwé òfin dọ̀sí mi pé kò sí nǹkan míì tí ń jẹ ìran Yorùbá níyà tàbí tí ń jẹ ọmọ Nàìjíríà níyà tó lè propose síwájú àwọn aṣòfin pé ok ẹ̀yẹ lẹ́yìn náà wò wá ìtọ́ jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tàbí nǹkan tó lè fa dúkù láàrin ara wa ló máa gbé jáde because many things ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Nàìjíríà tó yẹ kíjọba ó gbìyànjú láti tákù. lókè ọya ìpànìyàn ń lọ lójoojúmọ́ àwọn èèyàn tí ń jìyàn gbé òsinmi lójoojúmọ́ àwọn tí wọ́n ń gbésùmọ̀mí lójoojúmọ́ àwọn náà òsinmi wàhálà rúkèrúdò lọ́tún lọ́sì láríwá ní gúúsù Nàìjíríà ó wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìṣòro ọ̀wọ́n gógó oúnjẹ ọ̀nbẹ ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá àti ìmọ̀wọ́ ta fẹ́ fi jẹ́ gbogbo nǹkan ló gbówó lérí jíjẹ mímu ọ̀dọ̀ràn àti ìrí nǹkan kan ṣe sí gbogbo ìwọ̀n yẹn ǹjọ́rọ̀ Sharia ní tó kàn. now ẹ jẹ́ ká pàrọwà fúnra wa pé gbogbo àwọn tí wọ́n bá ní lọ́kàn bóyá àwàdà ni wọ́n ń ṣe àwọn àwàdà kan wà tó wà too expensive láì sọ pé wọ́n ṣe ìfẹsẹ̀múlẹ̀ Sharia nílẹ̀ Yorùbá eléyìí kù díẹ̀ káàtó àwàdà líle ni ẹ jẹ́ kán ètè stop ẹ̀ because and again kádẹ̀ kìlọ̀ púpọ̀ fún àwọn aṣòfin bọ́n bá gbérú ẹ̀ déwájú wọn kí wọ́n má fetí sí o bọ́n bá gbérú ẹ̀ déwájú wọn kí wọ́n má tiẹ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀ rárá torí pé tí n bá ní parọ́ yóò domi àlàáfíà ìlú rú o n tí ń ṣẹlẹ̀ lókè ọya ká má jẹ́ kó ṣẹlẹ̀ lọ́dọ̀ wa ń bí o gbogbo àwọn tí wọ́n bá ní èrò rẹ̀ gbogbo àwọn tí wọ́n bá fọkàn sí gbogbo àwọn tó bá rò wípé nǹkan tó dáa ni kí wọ́n tètè kọ̀yìn sí báyìí kó tó bọ́ sórí o kó tó di wàhálà tápẹ́ nìkan kò lè ká oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ ní ń ṣẹlẹ̀ especially ọ̀gbẹ́ni Professor Ishaq Akíntọ́lá Muriki ó ní ẹ̀tọ́ ni láti béèrè fún Sharia níbikíbi wáyé agbanimánu yìí ń dà kò sí nídìí nǹkan tó darí ẹ lè rí kó sọ̀rọ̀ nídìí nǹkan tó darí n tó lè fàjà ẹ̀sìn ni máa ń sọ every time now ẹ má jẹ́ ká dá ìjà ẹ̀sìn sílẹ̀ láàrin ara wa síra wa nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká jìnnà sí gbogbo nǹkan tó bá lè ṣe mọ̀ wípé orí fọ́nrán òwú ni àlàáfíà orílẹ̀-èdè yìí dúró lé báyìí ìbẹ̀rùbojo ni gbogbo wa fi ń rìn inú fu àyàfu la fi ń sùn gbogbo ẹni tó sùn lálẹ́ kọ́ ló mọ̀ bóyá òun ó jí lọ́la àbọ̀ òun ò ní jí that means
peace Nàìjíríà ó wà fragile. Ìtọ́ba lè rẹ̀ ẹja jìnnà sí i ntẹ́mi sọ nìyẹn o ntẹ́mi sọ nìyẹn o. Now àwọn kírísítẹ́nì kọ̀ọ̀kan náà wọ́n ti ń sọ̀rọ̀ nípa ẹ̀ pé kíjọba ó kọtí kún sí ni kí wọ́n má sọ̀rọ̀ nípa ẹ̀ kí wọ́n má gbé ìgbésẹ̀ kankan lórí ẹ̀. Mo ń rọ àwọn mùsùlùmí tí ń bẹ́lẹ̀ Yorùbá náà ẹ má jẹ́ ká fún ní attention because fífún ní attention kọ́ má dàbí ẹni pé ọwọ́ ara wa la fi fàjọgọ̀dì. Tẹ́ ẹ bá gbé Sharia court kalẹ̀ ṣé tí Kristẹni bá ṣẹ̀ ṣé ẹ̀ ní gbé lọ Sharia court ṣé ò ní di wàhálà. And again kí lè rè tá a fẹ́ jẹ nínú ẹ̀ nínú Sharia court àti nínú lílòfin Sharia. So kíran Yorùbá ó tètè gbé ìgbésẹ̀ akin lórí ẹ̀ kó tó di pé àwọn kírísítẹ́nì náà wọ́n fún ní attention dàbí alára. Ẹ má jẹ́ ká máa rí ẹ̀sìn kan gẹ́gẹ́ bí ẹ̀sìn jàgídíjàgan tàbí ká máa rí ẹ̀sìn kan gẹ́gẹ́ bí ẹ̀sìn onísùúrù. Ẹ jẹ́ ká rí ẹ̀sìn méjèèjì gẹ́gẹ́ bí ẹ̀sìn àlàáfíà. Kó tó di pé màá sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí àwọn ọmọ tí wọ́n jí gbé ìdásílẹ̀ wọn ipa tíjọba kó lórí ẹ̀. Ẹ má bínú ẹ̀yin olólùfẹ́ mi, mo ní àlejò kan tí mo fẹ́ sáré yọ̀ǹda nítorí àkókò. Ẹ máa forí jìn mí ni torí àkókò ti lọ. Alẹ́ tètò yìí bọ́ sí gbogbo àná la fẹ́ kẹ́nìkan kó rìn lálẹ́ mọ́. Òní yóò jẹ́ kí n sáré yọ̀ǹda àwọn àlejò mi kí n tó mọ bá ètò mi lọ. Ẹ má bínú ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Òun náà làwọn tó wà ní Dubai sọ yìí pé kódà gan nílẹ̀ Dubai pé wọn ò kí ń lo Sharia law òfin ìjọba òun náà ni wọ́n ń lò ní Dubai. Ẹ máa bọ̀ pé òfin ìjọba òun náà ni wọ́n ń lò ní Dubai, wọn ò lo Sharia law. Lóòótọ́ ni pé ó ti wà lókè ọya tipẹ́tipẹ́, ó ti wà lókè ọya tipẹ́tipẹ́. Ṣùgbọ́n kò bá àṣà tiwa mu nílẹ̀ Yorùbá. Ntí ọ̀bá dẹ̀ ti bá àṣà wa mu ẹ má jẹ́ awolẹ̀ lọ nípa rẹ̀. Ntọ́ bá ti máa domi àlàáfíà ìlóró ẹ má jẹ́ alọ́ nípa rẹ̀. Ntí ọba ti fagbọ́n mi sí omi òtó tátó fi máa léra wa kiri sẹ́mọ̀ wípé ṣàṣà nílé tèèyàn máa dé nílẹ̀ Yorùbá lónìí tẹ́ẹ̀tì ní bá kírísítẹ́nì tẹ́ẹ̀tì ní bá mùsùlùmí ọmọ ìyá kan ṣoṣo ni wá ẹ̀jẹ̀ kan ṣoṣo òun ni wá. Ẹ káalẹ́ mọ̀. Ẹ káalẹ́ o. Torí àkókò ni mo fi ní kí n sáré yọ̀ǹda yín. Bẹ́ẹ̀ni. Lóòótọ́ ni pé òdú kìí ṣàìmọ̀ fólóko ṣùgbọ́n lójoojúmọ́ lèèyàn tuntun ní wọrí ètò wá. Bẹ́ẹ̀ni. Ó ṣeé ṣe kẹ́ni tó gbọ́ yín lọ́sẹ̀ tó lọ kọ́mọ́ láǹfààní àti wò yín lónìí. Ìdí nìyí tá a fi ṣe introduction ara wa láti gbàdégbà. Ẹ bá wọn kí àwọn èèyàn lé kẹsì dárúkọ yín fún wọn. Mo kí yín nílé lóko lẹ́yìn odi àjíǹde ara ó máa jẹ́. Àmín o. àwọn ìfá ìsọ̀lùgbà. Orúkọ tèmi ni Goldwell tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú. Bòmí mọ́ra kí n pa ọ́ làrún wí túnmí ta kí n fi ọ́ sílẹ̀ ni wọ́n ń pariwo bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. Bó ṣe jẹ́ gan nìyẹn. Bẹ́ẹ̀ yẹn bá bo àìsàn mọ́ra bí ìgbà téèyàn ń dènà mọ́ra ni díẹ̀díẹ̀ làrún wọnú àgọ́ ara tí yóò fi bàgọ́ ara jẹ́ débi pé a máa bàjẹ́ dé àkókò kan tó fi jẹ́ pé kò ní wá gbọ́ wíwò bọ̀rọ̀ mọ́. Ìdí nìyí tá a fi máa sọ pé kéèyàn ń bójútó
ìlera ara rẹ̀. tó ẹ káàbọ̀ sí orí ètò yìí lónìí ẹ kú ọjọ́ gbogbo ẹ kú gbà gbogbo fáǹfààní àwọn èèyàn tí ń wò wá ńlé fáǹfààní àwọn olólùfẹ́ wa jákèjádò àgbáńlá ayé òun náà la fi ní kẹ̀tún wa kí làwọn nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí òun náà ni èmi fẹ́ béèrè lọ́wọ́ yín pé à ń sọ nípa àrùn à ń sọ nípa ìsàn a máa wá pé eléyìí ọkùnrin ló lè ṣe eléyìí obìnrin ló lè ṣe ǹjẹ́ ẹ lè bá wa ṣàlàyé àwọn àrùn tó jẹ́ tóbìnrin lọ́tọ̀ àrùn tó jẹ́ tọkùnrin lọ́tọ̀ ìyá wa. bẹ́ẹ̀ni àwọn ìṣòro oríṣiríṣi wà tó jẹ́ pé ọkùnrin nìkan ló máa ń ṣe àwọn míì dẹ̀ wà lóríṣiríṣi tó jóbìnrin ló máa ń ṣe àwọn àìsàn míì sì wà tó pọ̀ rẹpẹtẹ tó jẹ́ àtọkùnrin àtobìnrin ló máa ń ṣe àwọn èyí tó máa ń ṣe ọkùnrin a máa ń mẹ́nubà ní gbogbo gbàtà bá wá síbí àìsàn tí wọ́n pè ní prostate enlargement àbí prostate cancer ọkùnrin nìkan ló máa ń ṣe tó bá ti di pé ẹ lọ ṣe PSA yín ó ti wá ń ga ó ti kọjá bó ṣe yẹ àbí ẹ wá ń tọ̀ léra wọn ẹ̀kẹ́ tó débi tẹ́ máa tọ̀ sí ìtọ̀ ẹ ti ń jábọ́ ẹlòmíì ò lè control ìtọ̀ ẹ̀ àmì prostate enlargement yìí ni èmi ìdẹ̀rẹ̀ kò ní rí tọ̀tọ̀ wọ́n máa lọ wá kátẹ́tà fún kó tó lè tọ̀ àmì ẹ̀ ni lára àwọn ìṣòro tọkùnrin ní ni ìṣòro míì tọkùnrin tún ní ni pé kí ọkùnrin má lè jẹ́ ọkùnrin nínú ilé kó wà nínú ilé pẹ̀lú ìyàwó ẹ̀ kọ́kàn máa wora wọn kó jẹ́ pépà ni bàbá máa fi ìgbà tó bá yẹ kó dàbí ẹ̀sìn náà wé tí ò lè ta. bẹ́ẹ̀ ni pépà náà máa lọ fi gbogbo ìgbà tó bá yẹ kó lọ sùn tó fi máa kà nítorí pé wọ́n mọ̀ pé ìṣòro kan ti wà gbogbo nǹkan wọ̀nyí ọkùnrin ló ń ṣe àléébù oríṣiríṣi bóyá weak erection ni bóyá premature ejaculation ni bóyá quick ejaculation ni bóyá low sperm count ni ní sperm count ni àwọn ìṣòro ọkùnrin nìyẹn ṣé wàá rí infection ó lè dá ìṣòro yìí náà ó lè fa ìṣòro yìí ṣùgbọ́n infection yìí ó wá lè ṣe ọkùnrin ó lè ṣe obìnrin àwọn ìṣòro míì tóbìnrin máa ń ní obìnrin ó máa ń ní àwọn ìṣòro bíi ìju tí wọ́n ń pè ní fibroid obìnrin nìkan nìyẹn máa ń ṣe tó bá ti wà nínú ilé ọmọ àbí ìta ilé ọmọ àbí ara wọ́ọ̀lì ilé ọmọ ìṣòro abádé obìnrin nìyẹn máa ń ṣe ṣé wá rí àìsàn míì tó jẹ́ pé àtọkùnrin àtobìnrin ló ń ṣe ní irú àwọn ìṣòro tá a lè pè ní rheumatism ìrora inú eegun tàbí arthritis ìrora ríkèríkè arthritis yìí ó máa ń wá lóríṣiríṣi it could be rheumatoid arthritis ó dẹ̀ lè jẹ́ osteoarthritis kó lè fà kórúkún máa wú àbí kí orúkún yìí máa dun ni kí bàdí máa dun ni ká má lè dìde rìn àti rìn láti ibìkan sí ibìkan kó di wàhálà à ń gbé lórí òkè á padà sísàlẹ̀ nítorí àìní lè gùnkè mọ́ ìṣòro yìí ó lè ṣe ọkùnrin ó sì lè ṣe obìnrin kì í ṣe ọkùnrin nìkan ló ń ṣe ó lè fà kí bàdí máa dun á má lè kírun á má lè rìn láti ibìkan sí ibìkan kí orúkún máa yin rìn gbogbo ìṣòro yìí ó lè ṣọkùnrin ó lè ṣobìnrin a sì lè jogún ẹ̀ látọ̀dọ̀ àwọn òbí wa wá bẹ́ẹ̀ kan náà ni àwọn liver related problem tá a máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ bí hepatitis B ìṣòro ooru inú ẹ̀dọ̀ ni ó lè ṣe ọkùnrin ó sì lè ṣe obìnrin. now ẹ sọ̀rọ̀ nípa ejaculation. bẹ́ẹ̀ni premature ejaculation or quick ejaculation. èwo ni quick èwo ni premature ọbẹ̀. gbogbo ọkàn náà ni ṣùgbọ́n àwọn èèyàn ò mọ̀ ṣẹmọ tí ó bá ti di pé èèyàn fẹ́ súnmọ́ ìyàwó ẹ̀ ó ní iye ìṣẹ́jú tó yẹ ká ẹ lò ṣùgbọ́n ẹlòmíì kó tó súnmọ́ ìyàwó ẹ̀ gbogbo ara ti rọ̀ gbogbo ohun tó yẹ kó lọ lò bẹ́ẹ̀ ó ti dà sílẹ̀ kó tó débẹ̀ pápápá ó pè bẹ́ẹ̀ nìyẹn. bọ́ bá jẹ́ pé ọkùnrin wá ṣeré láṣejù lọ́jọ́ wálẹ̀ tí kì í ṣe quick ejaculation kó báwo láṣẹ mọ̀ ìyàtọ̀ wípé ókè o eré àṣejù lọ́fà o tàbí kínní àrùn gangan tí ń bẹ nínú àgọ́ ara ni. tó bá ti di pé ó ń ṣe èèyàn bẹ́ẹ̀ ní gbogbo ìgbà ó ti di àìsàn ṣùgbọ́n tó bá jẹ́ pé mo ṣeré púpọ̀ jù ló fà á lẹ́nìí tó ó dọ̀la kò rí bẹ́ẹ̀. ó dọ̀tún la kò rí bẹ́ẹ̀. ó dọ̀tún la kò rí bẹ́ẹ̀ kò tí ì di àìsàn. ṣùgbọ́n tó bá ti di pé ó wá di gbogbo ìgbà tí o bá fẹ́ láti ṣe bẹ́ẹ̀ ló níṣòro yìí ó ti di àìsàn nìyẹn. ṣùgbọ́n ṣe wá dé àìsàn tá à ń pè ní prostate problem yẹn jẹ́ òpin tó bá pẹ́ lára ó lè fa weak erection yìí fún ọkùnrin ó lè fa quick ejaculation yìí náà tó pé ẹlòmíì lè ní kó má mọ̀ àfi tó bá lọ ṣe àyẹ̀wò ló máa tó mọ̀ kì í ṣe gbogbo wọn ló ń rí àwọn àmì tá à ń mẹ́nu báyìí ṣùgbọ́n ẹlòmíì a máa rí àmì ẹlòmíì ò sì ní rí àmì oríṣiríṣi àmì lẹ́lẹ̀ máa rí ẹlòmíì afẹ́tọ̀ báyìí ìrora ló máa fi máa tọ̀ ẹlòmíì abẹ́ inú ẹ̀ á máa wú tó bá ti di bẹ́ẹ̀ abẹ́ afẹ́tọ̀ à ń tọ̀ ẹ̀jẹ̀ ó ní òwu lágọ̀ọ́ ara ó lè ti jẹ́ pé àìsàn tá à ń pè ní jẹjẹrẹ ó lè ti wọnú ẹ̀ torí ìdí èyí ẹ jẹ́ ká tètè kíyèsára. now ok mo ní béèrè tí mo fẹ́ béèrè ṣùgbọ́n mo kọ́kọ́ fẹ́ kẹ́ bá mi sọ nọ́mbà yín fún àwọn tí ń wò wá
ẹlòmíín ti ń wò pé sẹ́yìn ẹjọ́ mo fẹ́ pè yín lẹ́yìn ètò kí ni nọ́mbà yín. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 080-330-34777 080-330-34777 wọ́n sì lè pè mí sórí 090-60-70-80-29 090-60-70-80-29 ṣùgbọ́n WhatsApp nọ́mbà mi ní 080-333-44777 òun náà ní hotline. ẹ ṣe ìbéèrè tí mo fẹ́ béèrè rèé o low sperm count kí ni oúnjẹ bẹ́ẹ̀ bó o ní ṣe é ṣèyàn kí ni màá fà. ẹ ṣe mo dúpẹ́ tí ẹyin tó bá wà nínú àtọ̀ láti jọmọ tí kò bá pọ̀ tó bó ṣe yẹ kó tó ó ní iye tó gbọ́dọ̀ wà ń bẹ̀ tó fi lè jẹ́ pé ẹ̀rí á wà pé eléyìí lè dọmọ tó bá ti di pé kò pọ̀ tó bó ṣe yẹ òun ló ń jẹ́ low sperm count ṣùgbọ́n àwọn olóyìnbó kan tún máa ń pè ní oligospermia tó ẹlòmíì dẹ̀rẹ̀ ẹyin yìí kò ní sí nínú àtọ̀ ẹ̀ rárá á ní àtọ̀ yẹ pé kò ní ṣùgbọ́n ẹyin tó dọmọ yẹn kò ní sí ńbẹ̀ ìyẹn ni wọ́n ń pè ní azoospermia nil sperm count kò ní sí káùntì kankan rárá níbẹ̀ ó dẹ̀ máa ń fa àìrọ́mọbí fún ọkùnrin ṣé mo pé lápá ibi tá a wà obìnrin náà máa ń dẹ̀rù àìrọ́mọbí. èmi náà máa ń sọ bẹ́ẹ̀ obìnrin la máa ń di ẹrù àìrọ́mọbí rù lọ́pọ̀ ìgbà. tó bá wà lára ọkùnrin ó lè fa ìdádúró fún irú ìdílé bẹ́ẹ̀. now ẹ jẹ́ wá béèrè báyìí gbogbo àwọn nǹkan tá a ti sọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀nà àbáyọ ń bẹ àtúnṣe wà ìtọ́jú wà fún bí. lágbára Ọlọ́run nípasẹ̀ ewé àtegbò tí mo jogún látọ̀dọ̀ àwọn bàbá mi tọ́lọ́run dẹ̀ fi òye ẹ̀ yé mi lé lórí tó ń fi sí lójoojúmọ́ àtúnṣe wà pẹ̀lú ògo Ọlọ́run àìmọye èèyàn ló ti wò wá lórí àkàndá ọ̀rọ̀ Awíkonko tó ń sọ pé Awíkonko òótọ́ ọ̀rọ̀ ló máa ń sọ ló jẹ́ káwọn kàn sí yín o tí wọ́n dẹ̀ ti ń jẹ́rìí sí lálẹ́ ìbáṣe débì èèyàn méjì ló ti pè mí ń ta tó ti ń jẹ́rìí sí àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àṣeyọrí tọ́lọ́run fún wa torí agbára wa kọ́ agbára Ọlọ́run ni àṣeyọrí wà fún àwọn tó bá ní gbogbo ibikíbi tẹ́ ẹ bá wà bó jẹ́ Amẹ́ríkà bó jẹ́ London pákéjì oògùn yín ránṣẹ́ síbikíbi tẹ́ wà bó dẹ̀ jẹ́ Nàìjíríà ni kò sí ìlú ibi tẹ́ wà tí oògùn wa ò lè dé a máa pákéjì ẹ̀ ránṣẹ́ sí yín ni a lọ́fíìsì láwọn ibi tó pọ̀ ṣùgbọ́n a lè máa mẹ́nu bà lásìkò yìí ohunkóhun tẹ́ ẹ bá nílò á kàn yín lára níbikíbi tẹ́ wà á sì ṣe ohun tó tọ́ àti èyí tó yẹ. mo mọ̀ pé láwọn oògùn tẹ́ ẹ ṣe nílé iṣẹ́ yín tíjọba fòǹtẹ̀ lò. bẹ́ẹ̀ni. ṣé ẹlẹ́lẹ̀ tẹ́ fẹ́ dákọ̀ ń bẹ̀. irú clinker capsule ó wà fún láti fọ ìdọ̀tí ara mọ́ ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ bóyá gbogbo ara ń ro mí ìbàdí ń ro mí kòkòrò àìfojúrí wà nínú ara mi kòkòrò tó ń dani láàmú kòkòrò inú ẹ̀jẹ̀ gẹ́gẹ́ báwọn Yorùbá ṣe ń sọ ó dára lọ́pọ̀lọpọ̀ bó tilẹ̀ ṣe pé kì í ṣe inú ẹ̀jẹ̀ nìkan la ti ń ní kòkòrò nínú omi ara wa náà kòkòrò wà tó lè máa dí wa lọ́wọ́ fún ẹnikẹ́ni tó bá ní àwọn ìṣòro wọ̀nyí ó lè fa ìdíwọ́ fọ́kùnrin ó lè fa ìdíwọ́ fóbìnrin kí wọ́n má ṣe ní ayọ̀ nídìílé tí wọ́n bá ti ní irú oògùn yìí ó kápá ẹ̀ ó ká ojú ẹ̀ mọ́ bóyá tá a bá pọ̀ níjọ́ mi á mú dání á ṣàfihàn ẹ̀ fáwọn èèyàn wa kọ́ ni mo ṣe rí. now àjọsọ gbólóhùn kan nísìn láìpẹ́ yìí pé lọ́pọ̀lọpọ̀ gbà tí àwọn ìdílé bá ń wojú Ọlọ́run fún èso inú tá a mọ̀ sí ọmọ lọ́pọ̀lọpọ̀ gbà a máa ń nígbàgbọ́ pé obìnrin nìkan nìṣòro wà lára wọn wọ́n máa sọ fóbìnrin lọ ṣe tẹ́ẹ̀sì o lọ ṣe kílé o lọ ṣe kíní o ta ló mọ̀ bóyá o ti sẹ́yìn ni ta ló mọ̀ bóyá kíní kan ni ṣùgbọ́n mo bẹ́ẹ̀ nìkan pàdé obìnrin ni mi ní sọ púpọ̀ nípa ẹ̀ ó jẹ́wọ́ fún mi ń gbà yẹn pé àìrọ́mọ bí òun pé lóòótọ́ làwọn gbìyànjú ṣùgbọ́n ọkọ òun ló ní nǹkan lára pé àtọ̀ ọkọ òun pé kò ní ẹyin nínú ó máa ń rí bẹ́ẹ̀. gẹ́gẹ́ bí nǹkan tá a sọ gẹ́gẹ́ bí ọkùnrin ọkọ rẹ̀ náà dẹ̀ máa léèbù rẹ̀ ó dẹ̀ ń gbìyànjú lóríṣiríṣi ọ̀nà kó tó di pé àyípadà bẹ̀rẹ̀ sí ní dé lélẹ̀ tó jẹ́ mo kàn fi ṣe ẹ̀rí sí nǹkan tẹ́ ẹ sọ ni o wípé gbogbo àìrọ́mọbí nǹkan ni máa ń wáyé láti ọ̀dọ̀ obìnrin ìmọ̀ràn mi nìyí fáwọn tá a bá ń wojú Ọlọ́run àkọ́kọ́ ni pé ká nígbàgbọ́ nínú Ọlọ́run pé kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ẹlẹ́ẹ̀kejì ni pé ká má da obìnrin dá ìtọ́jú
káwọn méjèèjì jáde ẹ jẹ́ káwa méjèèjì ó jáde fún àyẹ̀wò ká lè jọ tọ́jú ara wa papọ̀ kákan máa sọ wípé kóbìnrin nìkan máa lọ ká máa wá fojú oníṣekúṣe wo obìnrin bí bóyá òun ló ti bá yá rẹ̀ jẹ́ kó tó dipọ́ wálé ọkọ àwọn ẹbí yín wọ́n máa sọ pé onírìn àrè ni nígbà tó wà nílé àwọn òbí rẹ̀ tó dẹ̀ jẹ́ wípé kò rí bẹ́ẹ̀ so ẹ jẹ́ á tọ́jú ara wa. àwọn ìgbàgbọ́ wa tó pọ̀ jù nìyẹn. obìnrin la máa ń di gbogbo ẹ̀ lé lórí. alẹ́ kan sí kó tó di pé màá yọ̀ǹda yín ẹ bá ń sọ nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín tán fi lè ṣáàtì yín eléyìí tán fi lè bá yín sọ̀rọ̀. òkè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 hotline mi ni ẹ lè reach mi lórí WhatsApp lórí nọ́mbà yìí Godwem ìyá Ìjẹ̀bú ọmọ bíbí ìlú Ìjẹ̀bú Òde ni mí oògùn ìbílẹ̀ ohun tèmi jogún ni pẹ̀lú ògo Ọlọ́run iléeṣẹ́ Godwem ìyá Ìjẹ̀bú last bus stop yín ni whatever tí a bá ń ṣe tẹ́ bá ti gbé wá ètàpá wá ká apá Ọlọ́run ká Ọlọ́run á lò wá láti fòpin sí. ẹ mọ̀ dára yín lójú gan láti sọ pé ọ̀dọ̀ wa ni last bus stop ọ̀dọ̀ wa ni last bus stop ọ̀rọ̀ ìfàǹfààní ẹ̀yìn tí ẹ ń wò wá jákèjádò àgbáńlá yẹn nọ́mbà Godwem lélẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ tẹ́ bá wà lókè òkun ẹ fi +234 sí +234 803 303 4777 +234 803 303 4777 tàbí +234 906 070 8029 +234 906 070 8029. Madam Godwem ń yọ̀ǹda yín lónìí ó tún di lọ́jọ́ mi ọjọ́ rí láyọ̀ lẹ́bàálẹ̀ àmì àṣẹ ó dàbọ̀ ẹ̀ bá ń kílé o. náà mo sọ lẹ́ẹ̀kan mo ní mo fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ọmọ Greenfield University ní Kaduna tí àwọn ajínigbé jí gbé. sẹ́yìn ti gbọ́ nípa news yẹn pé wọ́n ti rìlíìsì wọn lánàá ọ̀nà wo ni wọ́n gbà rìlíìsì wọn bó ni wọ́n ṣe rí wọn padà ẹ gbọ́rọ̀ lẹ́nu àwọn òbí ọmọ mo ti wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ǹjẹ́ ẹlẹ́jẹ̀ mọ̀ wípé ìjọba ìpínlẹ̀ ìjọba àpapọ̀ ẹnì kankan nínú wọn ò gbé ìgbésẹ̀ láti rí àwọn ọmọ yìí gbé ohun tí gómìnà ìpínlẹ̀ Kaduna El-Rufai ntọ́sọ ni pé òun ò ní negotiate pẹ̀lú bandits kankan òun ò ní fún wọn ní ransom kankan. Lẹ́mí Àkàndá fi ní akọni ó bàjẹ́ ìkà òjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ǹjẹ́ tó bá jẹ́ pé ọmọ gómìnà yìí ń bẹ láàrin àwọn ọmọ tí wọ́n jí gbé yìí ǹjẹ́ kò ní gbé ìgbésẹ̀ nípa rẹ̀ ṣé bó ṣe kọtí ikún ni yóò kọtí ikún bó ṣe kọ̀ wá kọ̀ọ̀kan mi ni yóò kọ̀ wá kọ̀ọ̀kan mi ṣé bó ṣe dúró ní dúró pé òun ò ní negotiate pẹ̀lú àwọn onísùmọ̀mí náà ni ò ní negotiate pẹ̀lú wọn because láàrin ìgbà tí gọ́vnà ìpínlẹ̀ Kaduna ń ṣagídí òun náà làwọn terrorist yìí àwọn kidnappers yìí ni wọ́n pa márùn-ún nínú àwọn ògbó ẹ̀yìn ọ̀la inú àwọn ìdílé kan wọ́n dẹ̀mí 5 légbodò nínú wọn. ká ní ìjọba ti tètè negotiate pẹ̀lú wọn ni ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé wọn ò ní pa àwọn ọmọ tí wọ́n pa yìí. now wọ́n ti rìlíìsì àwọn 14 lánàá ìjọba fẹ́ gba oríyìn gẹ́gẹ́ bí ẹni pé àwọn làwọn ṣe tí wọ́n fi rìlíìsì wọn ṣùgbọ́n inú wa dùn torí pé àwọn lára àwọn tó jẹ́ òbí ọmọ tàbí ọkọ ọ̀kan nínú àwọn sítáàfù tí wọ́n jí gbé yìí tí wọ́n rìlíìsì yìí ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ kò dẹ̀ fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ ǹjẹ́ lẹ́mọ̀ èèlò lẹ́mọ̀ tí wọ́n san tí wọ́n fi gba àwọn ọmọ 14 jáde kò ní akóló àwọn kidnappers 150 million naira
tún gbọ́ lẹ́ẹ̀kan sí 150 million naira. wọ́n dẹ̀ sọ fún ẹ pé tí wọn ò bá san yóò máa increase day by day, tí wọn ò bá dẹ̀ san àwọn pa gbogbo àwọn ọmọ yẹn. owó onírú, owó aláta, owó oníyọ̀, àwọn èèyàn yìí bẹ̀rẹ̀ sí forí jágbó forí jájù, ẹni mi ò sẹ́ni èèyàn mi ò sì yàn àní fi wá láàárọ̀ lásán. ọmọ wọn kú ọ̀sànjọmọ wọn nù lọ. ọlọ́run ò ní jẹ́ káwa abiyamọ fọwọ́ wa gbọ́mọ sí o, ṣùgbọ́n ọlọ́run ní fi fún ni, ọlọ́run ní gbà á padà lọ́wọ́ ẹni. mọ́lọ́run tó fún wa bá gbà á yóò dùn wá. àwọn èèyàn pàrọwà fún wa á mú kúò lára. ọlọ́run ò ní jẹ́ ká mọ sàárè ọmọ o, ṣùgbọ́n bọ́mọ èèyàn bá kú téèyàn rí èèyàn ti tètè mọ́kàn kó mẹ́, ọ̀sẹ̀ ni oṣù ni ọdún ni èèyàn padà gbàgbé ẹ̀ náà ni pé èmi gangan lágbára lórí ẹ̀mí mi, ọlọ́run ló ní àwọn ọmọ yìí, ọlọ́run ló lẹ̀mí tèmi gan, ọlọ́run tó ní náà lọ́gbà yìí. kò sí nǹkan tá a fẹ́ bọ́lọ̀ ń fà, kò sí ní tí Dáúdà wá fẹ́ dà. ṣùgbọ́n ọmọ tí wọ́n jí gbé lákọ̀ọ́kọ́ ànímọ́ pòsíṣàn tí wọ́n wà. bọ́mọ ẹni bá ń bẹ́ńlẹ̀ àmọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé só ti jẹun. bọ́mọ ẹni bá ń rúnjú pọ́tọ́ àmọ́ béèrè lọ́wọ́ ẹ̀ pé kí ni ń ṣe ọ́. orí kan ló ń fọ́ mi, inú kan ló ń rún mi, ẹ̀gbẹ́ kan ló ń dùn mi. ọmọ sọ oògùn tó yẹ kó lò á sọ fún, tàbí ká gbé lọ ilé ìwòsàn. what of ọmọ tá a mọ ibi tó wà táwọn èèyàn kan lọ há mọ́nú gbó, kí la mọ̀ tó ń ṣẹlẹ̀ sí i. ìdí nìyí táwọn òbí ọmọ tí wọn ò fi lè dákẹ́ láti 40 ọjọ́ 40 days ago táwọn ọmọ yìí ti wà lákọlò àwọn ajínigbé. ìjọba ń ṣe tí wọ́n lọ, ẹni àmọ́rí ìbáàkú díẹ̀ ní tàlàbánú apẹ́ ẹdun, wọn alókun tí kìí ṣe tẹni ọjọ́ tọ̀fọ̀. ẹni tọkàn lọ́mọ àwọn òbí àwọn ẹbí àwọn ọmọ yìí wọn ò nísinmi, kọ́lọ̀ wọn bá wa fún wọn nísinmi, kọ́lọ̀ wọn dá ìkólọ wọn padà. wọ́n láti san 150 million naira. now wọ́n wá lọ dọ́ǹpù àwọn ọmọ yẹn sí Kaduna Abuja road. ní ìtọ́jẹ́ pé àwọn ìjọba gangan mọ ibi táwọn ajínigbé wà, ó wà suspicious. ṣe ló dàbí ẹni pé gọ́ọ̀mẹ̀ntì gan mọ̀ nípa ẹ̀. ṣe ló dàbí ẹni pé níwọ̀nba àgbà tí èrè tí wọ́n rí lórí epo tó ti dínkù, bí ẹni pé gọ́ọ̀mẹ̀ntì ń wá ọ̀nà míì láti kówó jọ. this is too much, this is too outrageous. 150 million kò ń ṣe owó téèyàn lè gbé sínú travelling bag ẹyọ kan. then àkáǹtì wo ni wọ́n san sí tó bá jẹ́ pé transfer ni. tíjọba bá fẹ́ mú wọn ṣèjọba ò lè trace àkáǹtì yẹn. 2 àwọn wo ni ló ń withdraw nínú àkáǹtì yìí. 3 tó bá jẹ́ pé káàṣì ni wọ́n ń fún wọn, ibo làwọn tí ń gbowó lọ fún wọn ń gbé sí. lélẹ̀ tó túmọ̀ sí pé gọ́fìmẹ̀ntì mọ̀ nípa ìjínigbé tí ń lọ nílẹ̀ Nàìjíríà. ọjọ́ wo la fẹ́ ṣe léèdà, níbo la fẹ́ bá yàrá já. Àkàndé mẹ́jẹ̀ ń sọ̀rọ̀ jù, mo fẹ́ kẹ́ ẹnu oníkan láti gbọ́ pọ̀n, ẹnu ọlọ́fà báyìí láti gbọ́ mọ́tá. lóòótọ́ ni pé àwọn oníròyìn bẹ́ẹ̀ iléeṣẹ́ tẹlifíṣàn lóríṣiríṣi wọn bẹ́ẹ̀, ṣùgbọ́n wọ́n yà lò fẹ́yìn èèyàn mi láti mọ ipò torílẹ̀-èdè yìí dé, àti pé tá a bá ń pariwo Yorùbá nation kó o lè tètè join wa, kó o lè tètè darapọ̀ mọ́ wa, kó lè bá a tètè rọrùn fún gbogbo wa, ká lè kó nínú ìgbéyàwó tí ń mú wàhálà àtìpọ́njú wá lójoojúmọ́, ìgbéyàwó tí ń kidnap lójoojúmọ́, ìgbéyàwó tí ń ju bọ́ǹbù lójoojúmọ́, ìgbéyàwó tí ń pààyàn lójoojúmọ́, ká tètè jáde kó nínú ẹ̀. Onáre o. I give God all the glory. Jesus, I thank you. It has been a torment life since over 40 days now. The first ransom was 95 million. That collectively as stroke individually, we paid 98 million. After then, they call us and tell us that we should not be talking to government. We started negotiating on round table. They say the first leader have left. That this another leader, after collecting 95 million, after what's said and done, they say we should pay another 100 million. They are going to reduce. We beg them, help us. We are exhausted. We have sold our things. We borrowed money. They say they don't want to know.
that 50 million was completed. After then, 2 people went and paid 10 million each. We remaining 12 people. After 12 people, they said we should pay 30. After 30 million, we agreed to pay 30 million on Sunday. They say if the money passed on Sunday, that we are going to pay another 50 million on Monday. At the end of the day, we end up agreeing with them. We agree with them. It's 150 million. I will not hide the truth. Government that said they want to protect us, the government that we promise us they are going to protect our people. How can my wife go to work for 2 days and I'm paying about over 5 million with the torment? I can't hide the truth. When the men in the bush dropped them, they call us. We went to pick them. The security there rushed and picked them. We went there, asked them to release our people. We went to take them to hospital. This is a 40 days. Look at my wife, very pretty woman. Look at her now. I want to take them to hospital. They are claiming they want to this, they want to see your God, they want to see. We say no. That's why we forced the gate. If we wouldn't have forced the gate, by now they will be there. Look at her. I want to take her to hospital. That's why we forced the gate. We are telling them where are they when they say they help them to go. I say when we are paying the ransom, when we are giving them all these things, where are you there? You went to bush. When we are entering the bush, where are you there? The sum of it is that this 40 days has been 40 days of trauma, 40 days of trouble, 40 days of confusion, 40 days of disappointment. That 40 days, the future of Nigeria, the children of Nigeria were kidnapped, and no government, both federal and the state, none of them could lift a finger. We have made appeals as parents. We have addressed press conference on several occasions calling for help. No government signified any interest. No government showed any intention to help. And so these children were left on their own. And then the parents have to rally round to make sure that these children were released. Everything the kidnappers asked for were given by the parents, without the help of anybody, without the help of any government. I can't mention the amount here, but it's a huge amount of money. It's a huge amount of money. That was the only money you paid, or you also paid? We paid money, and just yesterday, they collected a number of bikes, which we have to, because our future, our children, our blood, our destiny, we are tied down for 40 days. So there was nothing they asked for that we could not have done. There was no fight anywhere by any security agency. I stand to be corrected. Let any security agency come out and come and tell us where they fought. Let them come and tell us where they fought the kidnappers. Let them come and tell us. The parents, all of us, we have suffered. We have sold all our properties. Everything that was valued to us, we sold to rescue our children. There is no government, there is no security agency anywhere. láàrin odidi ogójì ọjọ́ kí làwọn ọmọdé yìí kí làwọn ọmọ iléèwé yìí ń jẹ nínú ibi tí wọ́n fi wọ́n sí ǹjẹ́ n tó wù wọ́n ni wọ́n ń jẹ ǹjẹ́ wọ́n láǹfààní àti wẹ̀ ṣé wọ́n láǹfààní àti rorin ṣé wọ́n láǹfààní àti pasọ̀dà láì kí ṣàgùntàn tí kì í paṣọ ìsíndà. lọ́jọ́ kí n sọ fún yín wípé orílẹ̀-èdè yìí ti tán eegun ló kù nínú orílẹ̀-èdè yìí mùsùlùmùsùn inú ẹ̀ ti tán tipẹ́tipẹ́. Yoruba nation náà lọ́nà àbáyọ ipa wo lèmi àti wọ́n ń sà kó lè jẹ́ ìpín wa ká lè bọ́ sí ilé olómìnira tiwa Yoruba nation. àkàndá kí bóníṣúwà dédé egun èyí náà tó ń ọmọ lọ o èyí náà tó ń ọmọ lọ àì bóníṣúwà dédé egun èyí náà tó ń ọmọ lọ oníyẹsí ọlọ́bẹ̀ sí ẹ̀yin tẹ́ bá mi fẹ́ jẹ́ sí ẹ̀kọ́ ìbínú. Wọ́n lọ lónìí wọ́n padà lọ́jọ́ mi ọjọ́ rí títí gba náà èmi ò ní kú ẹ̀yin ò ní kú àtìmí àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ́ra. pẹ̀lú ògo àti oore ọ̀fẹ́ Ọlọ́run aláǹfààní àti pàdé láìpẹ́ ṣé ẹ gbàgbé láti láìkì kẹ́ ẹ fọ́lọ̀ péèjì yìí Àkàndá Ọ̀rọ̀ Àwíkóńkó.
bákan náà ni YouTube channel mi Àkàndọ̀rọ̀ Awíkonko live Àkàndọ̀rọ̀ Awíkonko live ẹwà èdè Yorùbá TV ń bí ta ti ń kàwọn ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan oríkì Yorùbá TV ń bí tẹ́tí boríkì orílẹ̀ yín pàdé nu òwe Yorùbá TV amú ìmọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ tí ń kẹ́kọ̀ọ́ èdè Yorùbá láti ilé ẹ̀kọ́ àkọ́bẹ̀rẹ̀ títí dé àwọn tí ń kẹ́kọ̀ọ́ Yorùbá nílé ẹ̀kọ́ olùkọ́ni. ńbẹ̀ la ti ń sàwọn ìṣẹ̀lẹ̀ tó dìtàn àwọn ìtàn tó padà tó yí padà tó dòwe tó wá di tá a fi ń ṣàgbéjára títí dòní òwe Yorùbá TV pẹ̀lú Àkàndọ̀rọ̀ Awíkonko oríkì Yorùbá TV pẹ̀lú Àkàndọ̀rọ̀ Awíkonko ìkórìtà kò yẹ mi bí ta ti ń sàwọn ìṣẹ̀lẹ̀ kò ṣẹlẹ̀ rí gbogbo ẹ̀ fún ìgbádùn ìṣínilétí yín ni. bẹ́ẹ̀ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp nìkan ni o ẹ bá yẹ fẹ́ polówó ọjà ẹ fẹ́ ṣe ìkéde ẹ fẹ́ ṣe jíngù àti bẹ́ẹ̀ lọ. +234 904 851 9362 +234 904 851 9362. ẹ̀yin tẹ́ ẹ̀sẹ̀ ń lọ síbi iṣẹ́ yáṣẹ́ o àwa tá a ti ń padà lọ ilé láyọ̀ náà ládélé wa àwa tá a ti wà nílé wa ọ̀rẹ́dì oorun ayọ̀ oorun ìdùnnú oorun ìṣẹ́gun náà lásùn bá bá ti jí láàárọ̀ lákòókò lárawọ́ lébi tọ́ta. àní tọ́jú ọrùn dọ́jú kó àní ti ibùsùn débòjì àní tọ́jú àláwọ̀ ọ̀run lágbára Ọlọ́run. àṣejèrè náà lámà ṣe ń gbogbo gbà tá a bá ti dáwọ́lé nǹkan gbogbo tí ẹ bá ti ń dáwọ́lé náà ni yóò máa yọrí sí rere àti tọ̀dọ̀ mi náà wọn ò ní jí gbé wọn ò ní jí mi gbé wọn ò ní já wọn ọmọ wa gbé o. wọn ò ní fi ẹ̀jẹ̀ wa pa orílẹ̀-èdè yìí láró. ó yẹ kí n sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ nílùú Èkó lágbègbè Sùúrùlérè níbi tí wọ́n ní o wọ́n ní Gbàjàbíàmílà àwọn tọ́ọ̀gì Gbàjàbíàmílà òun náà ni ó lọ yìnbọn fún àwọn èèyàn kan tí n bá ní kí n fi fídíò ọ̀hún hàn yín kò wojú rí pàápàá ìkan nínú àwọn méjèèjì tí mo rí nínú fídíò yẹn ìkan ti kú ìkejì náà bí ẹ̀mí mi ṣe ń fi yé mi òun náà ti jọ́ lọ ní pé ṣùgbọ́n woman tó dúró ti ń láti máa sọ wípé ó sì ń gbóná ara rẹ̀ sì ń wọ́ọ̀mù ṣùgbọ́n ìṣòro tá a ní nílẹ̀ Yorùbá tàbí tá a ní Nàìjíríà tàbí tá a ní láfíríkà òun náà ni tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ aláǹfààní láti rìkọ́ọ̀dù ìṣẹ̀lẹ̀ yẹn ṣùgbọ́n àlàǹfààní láti tètè rescue ẹ̀mí tó fẹ́ bọ́ possibility ń bẹ tán bá tètè rescue bọ́ ìyẹn dé hospital ó ṣeé ṣe káwọn dókítà kí wọ́n rí ẹ̀mí ẹ̀ pé padà wọ́n kàn sọ pé a nílò bọ́ọ̀sì láti gbé ni a nílò káà láti gbé ni kò sẹ́ni tó gbégbésẹ̀ kò sẹ́ni tó gbìyànjú láti ran arákùnrin yìí lọ́wọ́ ẹ̀mí tó ti jábọ̀ o. eléyàtọ̀ pọ̀ bẹ́ẹ̀ ni mo fi ń sọ fún wọn olùgbọ́ pé ǹjọ́ mọ̀ páwọn olóṣèlú lẹ̀ yìí wọn ò nífẹ̀ẹ́ mi wọn ò nífẹ̀ẹ́ rẹ wọn ò nífẹ̀ẹ́ wa torí tiwọn ni wọ́n ṣe ń lọ bẹ̀ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ dúọ̀dà ẹ̀ ntọ́ bá ti ṣẹlẹ̀ ntọ́ bá ti inú wa wà ní ẹjẹ́ àṣẹ. kí ló dé tó jẹ́ pé àwọn olóṣèlú náà ni wọ́n ní àwọn tọ́ọ̀gì lọ́wọ́ tí wọ́n dẹ̀ hábọn tí wọ́n dẹ̀ há ìbọn lé wọn lọ́wọ́ ìbọn tí wọ́n ń gbé rìn láàrin ìlú tẹ́nìkankan ò sì mú wọn Ọlọ́run ó ràn wá lọ́wọ́ Ọlọ́run ó ṣàánú wa. Àkàndọ̀rọ̀ Awíkonko ilé mi yá mọ̀ ń lọ́nu lágbára Ọlọ́run ayọ̀ àti ìdùnnú kò fi léyìn ṣe bùgbé ayọ̀ àti ìdùnnú náà láfi pàdé ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ mi nílẹ̀ Ìbàdàn ṣe ń bá mi pàdé lórí Àgídìgbò rédíò 88.7 FM ní gbogbo aago kan lọ́jọ́ ìsinmi náà ni mo mọ̀ wà lórí Àgídìgbò FM 88.7 pẹ̀lú ògo Ọlọ́run mo ti lọ lónìí mo ti dé tó bá tún di lọ́jọ́ mẹ́jọ kọ́ lọ́ngọ́ dá wa sí á tún láǹfààní láti tún pàdé ńbẹ̀ bye gàrí o.